Lóko lódò lẹ́yìn òdì ẹ̀ níbi gbogbo tẹ́ ti gbé ń gbọ́ mi. Ojú tẹ́ fi ń wò mí kò ní rí lédè mi. Mo tún ti dé. Ẹ kú lé. Òjìji ayé tòní ni mo pe àkọlé rẹ̀ ní Mọ́wà Láòzì. Mọ́wà Láòzì, kí ló dé? Ọ̀rọ̀ tó bá dá iní máa yọ obì nínú àpò. Bẹ́ẹ̀ ni, Mọ́wà Láòzì. Mo fẹ́ sọ ìtàn àwọn ìyá oníbàárà kan fún yín. Nídìíkọ̀. Ẹ rí wípé láyé òde òní, wọ́n máa ń combine aṣọ bíi Ankara àti lace. Ó sì ti wà láyé gan. Bẹ́ẹ̀ ni, nígbà tí à ń gbé eré orí ìtàgé káàkiri, tó jẹ́ wípé bọ́lọ́mọ bá bímọ àwa aláṣìíra lọ bẹ̀. Ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ kó mọ o, a wà bá yín ṣeré o, a wà ṣeré fún yín o, a wà fèrè dá yín lára yá. Unblessed memory Fúnmiláyọ̀ Òjó Pagogo, torí ọmọ gúrùpù mi ni ó ń jó yàtì. Bó bá ń gbọ́ oṣù kẹ̀lẹ́kẹ́lẹ́ bí aró, mo ló kú gìrì ó rọ̀ bí òjò. Oṣù kẹ̀lẹ́kẹ́lẹ́ bí aró, mo ló kú gìrì ó rọ̀ bí òjò. Ìbá ṣe pé òjò ló fẹ́ rọ̀ o, ẹlẹ́gbẹ́ mi gbà mí o. Ẹ wí fún mi kí n yára sáwọlé. Ọmọwùmí dúró máa ṣe sáwọlé. Ọmọwùmí dúró máa ṣe sásìta. Ọjọ́ tó yọ tó dárí sọlé. Àfi kílé ojó láyé ń fẹ́. Àwa tí a dúró ta wà lẹ́yìn rẹ̀. Àǹfààní igi làǹfààní ẹyẹ. Àǹfààní ẹyẹ làǹfààní igi. Ọmọwùmí tó bá jẹ́ ti ká ṣeré. Sáwa ò dúró wí pé kí o tẹ́ kọ̀ǹpósà tó bá jẹ́ ti ká kọrin. Àwa ti jẹyọ̀ àti róyìn pọ́nlá. Òwò rè o. Ẹlẹ́gbẹ́ mi òré ọmọ aláṣẹ ìlà. Àwọn ni wọ́n kọ́kọ́ bọ́ sójú agbo tí wọ́n mọ̀ fi orin àti ewì pè mí àti rárá. My God. Anyway ṣá, eré tíátà, iṣẹ́ tíátà torí iṣẹ́ ni kì í ṣeré. Ó ti di bọ́ọ̀kọ̀ àlùbọ́kọ̀, ó ti dàgbéléwò. Ṣá ń gbé tọ̀, à ń gbé kinní káàkiri mọ́. Ibi máa ń lọ rèé. Nígbà ayé Fúnmiláyọ̀ Òjó Pagogo kò tí ì máa rí ìgbà yẹn o. Òun àtòjó Pagogo Abdulrasaq wọn ò tí ì fẹ́ra wọn gbà yẹn. Mo wá ní wá o. Èyí tó jẹ́ wípé ńgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ délé àwọn tá a ṣe stage play fún, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ da ọbẹ̀ ọyọ́ nǹkan papọ̀ tí wọ́n ó gbé fáyà àwa tá a ṣeré stage wo bí. Èmi ò ṣiṣẹ́ mi mọ́ o. Fúnmiláyọ̀ ní kọ̀ǹpósà torí kọ̀ǹpósà ni wọ́n máa ń pe ọ̀gá ṣẹ́ngbà yìí. Èmi ò múṣẹ́ mi ìmọ̀ lọ Kútọ̀nù yìí lọ mọ́ kó Àǹkárá. Yìí sì lọ mọ́ ta nílẹ̀ Tápà. Láfíàjì gbùgbù Babalómà. Ṣé rí àwọn Àǹkárá yẹn dá méjì ni? Oríṣi bíi méjì wọ́n wà kọ́ńbà yẹn papọ̀. Fúnmiláyọ̀ bá ní kọ̀ǹpósà ẹ̀yin ẹ mọ́ lọ kó wá. Tẹ́ ẹ bá ti dé, bó ń bá lọ Babalómà tàbí bó ń bá lọ gbùgbù, ẹ̀yin ẹ lọ Láfíàjì. Nígbà tó di wípé ó máa rì tó fẹ́ Òjó Pagogo, ni ló di wípé òun ò lọ mọ́. Àmọ́ wàá tẹ̀síwájú. Àǹkárá yẹn ó ti wà tipẹ́tipẹ́. Ibi mo wá lọ rèé. Àwọn kan bá dé láti ibì kan nínú ọdún iléyá yìí náà ni o. Wọ́n bá wọ aṣọ yẹn Ankara àti lace, wọ́n combine yẹn papọ̀. Bí wọ́n ṣe ń tà ń sìn nìyẹn. Ankara lè jẹ́ ọ̀pá mẹ́ta kí lace jẹ́ ọ̀pá kan. Èmi náà ti rán rú ẹ̀rí náà nígbà tí Bádé Ojú Adé tó fẹ́ ṣe ìnáwó kan. Ọmọ ọ̀bẹ ò mú ọ̀jẹ̀ ń bu oníṣu jẹ. Ó ní kán wá gbé Ankara yẹn fún mi. Ìgbà tí màá rán, mo combine pẹ̀lú lace ni. Ṣáàrí làwọn ẹyọ ń bára ìbá lalẹ̀ wù ní wọ́n bá dé. Ní wọ́n bá ń pẹ́ ẹ dákun ẹni Ọlọ́run bá bùn òbùn àwọn o.
ẹ ní fi àǹkárá lẹ léèsì o ẹni ọlọ́run bá bùn ọba wọn o ẹ ní fi léèsì lẹ àǹkárá o àwọn tí ẹ sì wà àwọn èrò tí ń bẹnu ọkọ̀ wọ́n combine léèsì àti àǹkárá máa kan náà tó ń bẹnu mọ́tò ìyẹn mu minerals ó mu fanta ní wọ́n bá ń pé bọ̀dá ẹ dákun o bọ̀dá tí mu dangerous ni yorùbá bọ̀dá tí mu dangerous ní èkejì yàmbá ni kì í mọ̀ ṣe dangerous danger mọ̀ ní àti danger àti dangerous ebi nǹkan náà ni fanta ni à ń pè ní dangerous torí pé ó pupa o ni à fi ń pè ní danger o dangerous o ni à ń gbà bí ẹ ń gbàgbọ́ ọtí láàrin ara wọn àtàwọn tí wọ́n wọ aṣọ tí wọ́n fine tí wọ́n wá ṣe tí wọ́n wá sílé ọdún wọ́n wá kọ̀ǹbá àǹkárá àti léèsì ní wọ́n bá ń pé ẹ ní fa àǹkárá lẹ léèsì o ẹni ọlọ́run bá bùn òun àwọn o ẹ ní fi léèsì lẹ àǹkárá kéèyàn ọmọ dọ́gbọ́n búyàn máa tó wá tó mu fáńtà yẹn wá ní kí ló ń ṣe yín náà tẹ́ bá máa tọrọ owó ìwọ wá ní bọ̀dà tó mu dangerous ọlọ́run á jẹ́ mu dangerous láyé yín fáńtà lòun mu òun ò mu dangerous ní àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n combine àǹkárá àti léèsì ní bá ní ojú ò lè fẹ́rú ẹ̀kọ́ ọ̀nkù ìbàdàn lẹ́wà ọ̀rọ̀ yẹn dùn mí torí òkú ọ̀rọ̀ ni wọ́n sọ ìbàdàn lẹ́wà ibi èèyàn bá ti bú bàdàn ó yẹ kẹ́mi àti wọn kájọ mú nǹkan lẹ̀ nítorí ìbàdàn ni yáàyá mi olúwa àsápéǹjọ́rò òsìàn bẹ́ẹ̀ ni bàbá tó bí mi lọ́yọ̀ọ́ ìyá mi olúwa àsápéǹjọ́rò òsìàn ìbàdàn ni ṣùgbọ́n ọmọ ọ̀sán ni wọ́n ní kó pọ́npọ́ báyẹ̀ mi bí n bá ṣe gbèjà tó kí ló dé níyà kan bá dé lẹ́yìn wọn níyà ń bá ń pé ìyá ọkọ mi ọmọ ọba ẹni mẹ́ta ìṣẹ́rú ọmọ ọba ni wò ebi alẹ́ ò ní pa yín ebi àárọ̀ ò ní pa yín ebi ọ̀sán ò ní pa yín ẹ̀bùn ní tóun ó jẹ bọ̀dá mi bọ̀dá kọ̀wé ọ̀la ṣe yọrí ojú ò ní sí ọ ọlọ́run ò ní yọ ọ́ lẹ́gbẹ́ adẹ́rìíye kan mi alábàjá mọ́tò yín ò ní forí sọ́gi kò ní forí sọ́pẹ́ níyà táwọn wí ṣé ẹ rí bàbá ẹ̀gbọ́n tí wọ́n ní mu dangerous ọlọ́run onímájẹ̀mú ń gbọ́ 1000 naira ló yọ jáde lápò ló fún ya yẹn níyà tó dé lẹ́yìn ọ̀rẹ́ yìí tí tó náà wá tọrọ tí ọmọ wípé ẹ dákun o ẹbùn a o ẹ ní fàǹkárá lẹ léèsì o àdọ́gbọ́n bú ni wúmà yẹn ní ẹjọ́ nítorí ọlọ́run sí àwọn táwọn wá combine léèsì àtàǹkárá lẹ́ ń bú báyìí lẹ́ ń tọrọ owó lẹ́ ń sọ wípé ọlọ́run ò ní jẹ́ kí kẹ́ ẹ fi àǹkárá lẹ léèsì ó túmọ̀ sí wípé àwọn táwọn wọ léèsì ńlẹ̀ ń bú abúni ń já abúni èwo ni bọ̀dà tẹ́yìn ń dùn bẹ́ẹ̀ ni àdúgbò kan ń bẹ àwọn tó jẹ́ wípé ẹrù mọ́ wà lẹ́yìn wọn ẹ ṣàgàfúrù láì ilé tí wàá ń gbé wọ́n wá sọ lé ilé tẹ́niyẹn ń gbé wọ́n wá sọ dílé wá lọ rẹ̀ kọ́ wá nílé bọ̀dà tẹ́yìn ń dùn ẹ mọ́ sọ̀bàdàn lẹ́nu wọn aníbàdàn ọmọ búyàn abúni bí ẹ láyin ni wọ́n bí n bá ṣe gbèjà tó àwọn tó sọ̀rọ̀ yẹn àdọ́gbọ́n sọ òkú ọ̀rọ̀ sí àwọn tí wọ́n dress normal tí wọ́n fi àǹkárá combine lace ẹ wá fẹ́ tọrọ owó ẹ wá ń bú wọn pé ẹ wá lẹ̀ ẹ̀ ń pọ́n wọn lé ẹ fi style bú wọn ẹ ní fàǹkárá lẹ léèsì o ẹ ní fi léèsì lé àǹkárá o ẹ dákun ẹni ọlọ́run bá bùn kó bùn àwọn o ṣe bẹ́ẹ̀ ti gbọ́n tí ìjọba wí nìsín ẹ̀yin ọ̀gbọ́ ẹ jápa kankan rárá ẹni tó bá ti sọ̀rọ̀ àìsàdà sọmọlàkejì rẹ̀ tẹ́lẹ̀yìn ronú tó lọ ronú wípé kí lòun wálé ayé fún tí ń dọ́lọ̀ lẹ́bi 5 million ní ẹni wọ́n mọ̀ san ó ti ẹ̀yẹ ọyẹ ń kó yín kí n fà yín léjọba lọ́wọ́ ni níjọ́ náà lọ́hùn ńgbà gbogbo òdílé ọba fi dá 5 million owó pé abúni ń já abúni èwo ni bọ̀dà tẹ́yìn ń dùn ẹ̀ ní fàǹkárá lẹ léèsì
bẹ̀dá tí mu dangerous ẹni ẹlẹ́ni mu fanta ẹni mu dangerous ẹ stop ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó dáa ní mo yọ òbí lápò. mo dé báńkì ńjọ́ kan àwọn kan kówó sórí gántà gegere mo sì wà lẹ́yìn wọn èmi fẹ́ withdraw a little money kan. mo bá ní àmọ̀ sí nǹkan o ńlọ wọn mọ̀ ṣàánú wa yọ mọ̀ dá wa náà lóhùn o èyí tó jẹ́ wípé mílíọ̀nù lẹ fẹ́ sẹ́ndì ẹ sì dá wa tó jẹ́ wípé 900 la fẹ́ withdraw. máa yẹn bá wẹ̀yìn ní ẹjọ́ ó dàbí ẹni pé mo máa ń gbọ́ voice lórí rédíò ṣẹ́yìn ni Wùmí ò kọ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ àwọn olólówó lẹ́yìn náà ẹ fẹ́ withdraw 900 ṣebí 900,000 tá ń sọ bẹ́ẹ̀ fún yín 900 naira èkejì rẹ̀ tí wọ́n jọ wá ní 900 naira kò wọ 1000 mo ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni ibi abánitan mọ́ làá fi hàn ọkọ ẹni ó tẹ fẹ́ withdraw wọ 1000 mo ní bẹ́ẹ̀ ni gẹ́ẹ̀tọ́ wà lórí gántà ni mọ́mì grandma ẹ̀ ṣe lọ sẹ́nu ATM mo ní ATM kíni ATM kíni ń mú ATM lọ́wọ́ wọ́n gba 900 lórí gántà ṣe di kí n tún mọ wẹ́ ATM kí ayé mọ̀kàn nílò owó ni. ó wá ní sista ẹ̀jẹ̀ kan withdraw mo fẹ́ mọ̀ lọ ló bá ní àǹtí Wùmí ẹ fún mi ní nọ́mbà yín mo bá fún un nọ́mbà ìdáǹdájí ìjọ́ kejì òun lọ́kọ́ pè mí èmi lẹni tẹ́ ẹ bá pàdé ní báǹkì mo ní ẹ pẹ̀lẹ́ sà ẹ dẹ̀ ṣe àná o n tó ṣe ni pé ó fún mi láàyè kí n lọ withdraw tí mo fẹ́ withdraw ó bá ní ṣẹ́ẹ̀lì fún mi lákàá nọ́mbà yín mo bá fún lákàá nọ́mbà gbogbo ohun tí mo jẹ́ lónìí Ọlọ́run àti connection yẹn ni ṣẹ̀mọ̀ pọ́rọ̀ tó dára òun ló yọ òbí lápò yẹn. kí n wá máa wálé èwo ni wèrè èwo lọ́wọ́ ogbó tí sílẹ̀kùn fólè tá wá kówó kalẹ̀ tẹ́ ẹ̀ járí bí. ṣé yóò yọ ọdún tó yọ ìdíje ayé fún tòní nù kẹ́yìn náà ṣí ara rẹ̀ fáwọn tẹ́ ẹ bá mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu wọn gbogbo ìgbà ọ̀rọ̀ àìsádà ni bẹ́ẹ̀ ni ẹ ṣí ara rẹ̀ káwọn náà benefit lórí ẹ̀. Wùmí Àtìbà lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Wùmí Òkọ̀rọ̀ another Òkọ̀rọ̀ is a canvas òkòrè tìrì mọ́ dànù gbárí bí etí di ìpàkọ́ ọ̀gbọ́sùtì orí ẹlẹ́gàn ló ṣe kí n mọ̀ pé ti parí ẹ̀ lé ìyá ọba ní ó jẹ́ mọ́ wípé ọ̀nà òní dáròkun rọ̀ṣà kọ́mọ olúfẹ́ ọmọ lè lọ ẹ̀jẹ̀ mọ́ pé mo fẹ́ lọ sílé ọ̀nà Ọ̀yọ́ nílé bàbá mi mo fẹ́ lọ sílé Ọ̀yọ́ yá.